Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi. A kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́. A kú dédé àsìkò yìí. A kú ìyálẹ̀ta, a kú àsán, a kú àárọ̀, a kú ibikíbi tẹ́ tí ń gbọ́ wa. Ẹ kú alẹ́ pẹ̀lú ibikíbi tẹ́ tí ń gbọ́ wa. Bẹ́ẹ̀ ni o. Ẹ mọ̀ pé àyè ń ṣe awuyewuye ceremony ìpadàbọ̀ Naomi ní ààfin. So gẹ́gẹ́ bá ṣe ti gbọ́, bá ṣe ti mọ̀ pé Naomi ti wà fully housewife Ọ̀jájá. Kì í ṣe pé mò ń lọ s'Ákúrẹ́ lénìí. Kábíyèsí wọ́n ti mú mi bínú. Mo fẹ́ jẹ́ kí n padà sílé wa. Childish talk nìyẹn. Ṣùgbọ́n nísìnyí, ó ti di adult talk. Naomi ti dàgbà, ó ti tójú bọ́. Kì í dẹ̀ ń ṣe mommy's pet mọ́. Òun gangan ni kí ó máa pet àwọn ọmọ. Torí bí kábíyèsí ṣe wà bẹ́yẹn, òun ni ìyá kábíyèsí. Inú kábíyèsí kan dùn ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ni. Ìyá kábíyèsí ni ọkàn kábíyèsí ti balẹ̀ pé òun ti ní ìyá. Torí gbogbo ìgbà tí Naomi tó máa ń wá sáàfin, máa wá bá mi ṣe weekend. Wá bá mi lọ ọjọ́ mẹ́ta, wá bá mi lọ ọjọ́ mẹ́rin. Wá bá mi lo kíni tó máa sáré pé kó máa bọ̀. Gbogbo yẹn ni pé kábíyèsí, ojú kábíyèsí ni pé kó ti wà lọ́dọ̀ òun pẹ́kípẹ́kí tímọ́tímọ́. Ṣùgbọ́n gbogbo nǹkan tí Naomi fi ń sọ pé jẹ́ máa lọ sílé wa, jẹ́ máa lọ sílé wa. Ọkàn kábíyèsí ò balẹ̀ because gbogbo èrò kábíyèsí ni pé Naomi ti fẹ́ fi òun lẹ̀, ó ti lójú mi. Whereas bó ṣe ń fún Naomi ní headache ló ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn. Kì í ṣe pé ká Naomi ní ojú mi yàtọ̀ sí kábíyèsí. Ṣùgbọ́n nísìnyí gbogbo àti ìbẹ̀rù àti ojú àti gbogbo ẹ̀. Ọlọ́run ti ká gbogbo ẹ̀ dànù, ó ti sun gbogbo ẹ̀ ná. Torí àwọn olórí túláàsì tí kábíyèsí lọ wọ́ wá sáàfin. Bẹ̀tí pẹ̀lú ògo tó ń jẹ́ t'Ọlọ́run, èèyàn kan ń ṣe ti ẹ̀ níbẹ̀ tó Ọlọ́run ọba ìyanu. Òun ló máa yanjú gbogbo ètò yẹn tọ́kàn Naomi máa fi balẹ̀ pátápátá àti kábíyèsí ní ààfin yẹn tó ògo bá ń jẹ́ t'Ọlọ́run. Bẹ̀tí lónìí a ti gbé ògo, ìyìn, ọlá àti agbára àti gbé fún Ọlọ́run Olódùmarè torí òun ló ní nǹkan ẹ̀. Ó ti ní no one shall share my glory with me. Bẹ́ẹ̀ ni kò sí ẹni tó máa bọ́ Ọlọ́run dúró. Ọlọ́run ti gba gbogbo ògo, ti gba gbogbo ìyìn lórí Naomi àti lórí àwọn ọmọ Naomi àti àwa náà olólùfẹ́ Naomi. Ayọ̀ àti àlàáfíà kò ní wọ́n nílé ẹnì kankan wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bí nǹkan tí mo mú wá fún wa lówùúrọ̀ yìí, wọ́n ní kábíyèsí Ọ̀jájá mọ̀ tó ń ṣí l'Ékòó pé àná náà lọ ṣí. Wọ́n lọ ṣí Ọ̀jájá mọ̀ l'Ékòó. Wọ́n ní tẹ bá rí kábíyèsí bó ṣe welcome Naomi special àti Tádéníkáwò àti àwọn ẹbí Naomi. Kì í ṣe kékeré. Gbogbo ẹbí Naomi wá síbẹ̀, wọ́n tú yáyá, wọ́n tú yáyà. Wọ́n ní kábíyèsí fi àpọ́nlé ńlá fún wọn. Ó fi fún wọn dáadáa pé àwọn eléyìí ni tòun. Wọ́n ní kò tiẹ̀ sí anybody tó tiẹ̀ máa dé bẹ̀ tó ní mọ̀ pé this is natural love. This is natural látọ̀run wá. Ọkàn kábíyèsí ṣẹ̀ balẹ̀. Ọkàn kábíyèsí ṣẹ̀ balẹ̀ lákọ̀ọ́kọ́ tó fẹ́ Naomi. Ọkàn ò balẹ̀. Bẹ̀tí nísìnyí, kábíyèsí ti ná gbàrà, ó ti ná gbòòrò. Wọ́n ti kọ́ ní iṣẹ́, wọ́n ti fún ní sense, ó ti borrow sense, ó dẹ̀ ti gbà. Ó dẹ̀ ti yan Ọlọ́run lógo, ó ti mọ̀ pé yes, Ọlọ́run ọba wa ìkan ni. Kò pé méjì. Bẹ́ẹ̀ ni. Wọ́n kàn ṣe lásán ni. Wọ́n ní gbogbo àwọn ọ̀tá, wọ́n ò mọ nǹkan tó fẹ́ ṣe. Wọ́n ní nísìnyí pé ṣé wọ́n ń regret gidi gan. Pé ẹkún náà ń sùn. Gbogbo wọn pátá ọ̀nà ẹkún náà ń sùn. Wọn ò lè bá wọn dé bẹ̀. Wọ́n ní wọn ò lè bá because kábíyèsí ò ní time wọn mọ́. Kábíyèsí ò tiẹ̀ fẹ́ kí ẹnìkan ti ẹ̀ dé ó tiẹ̀ fẹ́ máa rí wọn ní sàkání ẹ̀ mọ́. Àfi Naomi nìkan ló ti gbà pé òun ni ìyàwó òun. Tí gbogbo ayé dẹ̀ ti mọ̀. Olúwa ṣeun. A dúpẹ́ o. Wọ́n ròyìn. Wọ́n ní Ọ̀jájá mọ̀ yẹn. Wọ́n ròyìn. Wọ́n ní kì í ṣe pé
Wọ́n ní kẹ̀lú wọ́n wá wòye pé so Naomi bẹ́ẹ̀ yẹn ó tiẹ̀ mójú lọ sọ́jà. Ó mójú lọ sọ́jà láti irú kábíyèsí yẹn. Wọ́n ní ká ti gbàgbé pé bóyá kábíyèsí pé kábíyèsí tiẹ̀ jẹ́ ọba. Pé ká gbàgbé pé ó jẹ́ ọba. Pé ẹni bí Ọlọ́run yàn fún Naomi látòde ọ̀run wá. Ó lágbára, òun ni kábíyèsí yẹn. Torí kéèyàn nífẹ̀ẹ́ èèyàn tinútinú, apart from pé èèyàn ní owó, apart from ẹ̀tọ́ Ọlọ́run yàn, ó dìídì yàn kábíyèsí fún Naomi. Ó dìídì yàn Naomi wá sílé ayé fún kábíyèsí. Kì í ṣe pé bóyá nítorí pé ó jẹ́ ọba àbó jẹ́ ìjòyè àbó jẹ́ nǹkan kan. Ọlọ́run kàn yàn méjèèjì papọ̀ ni. Torí irú ìfẹ́ tí kábíyèsí ní sí Naomi, ó lékè ńkà. Ọlọ́run jẹ́ kí irú ìfẹ́ yẹn kó hàn sí kábíyèsí dáadáa. Pé ó dàbí pé o ò mọ value, o ò mọ rírì oore tí mo ṣe fún ẹ láti yan Naomi ti ẹ. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe tàfàlà. Wọ́n ní gbogbo nǹkan tí èèyàn ń wá ní ìdí ṣòkòtò, ó wà ní ṣòkòtò lápò ṣòkòtò ẹ̀. Òun ni kábíyèsí nígbà yẹn. Àṣé ó ṣẹ̀ṣẹ̀ wá gbà kókó pé ṣé rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn tó ṣẹlẹ̀, Ọlọ́run kàn fẹ́ fi kọ́ kábíyèsí lọ́gbọ́n ni. Pé kó lè mọ rírì nǹkan tó òun really plan fún. Tó jẹ́ pé kò mọ̀, ó ṣẹ̀ṣẹ̀ wá gbà pé plan t'Ọlọ́run ní sóhun. Pé plan gidi ni, kì í ṣe plan yẹ̀yẹ́. Kì í ṣe plan yọ̀bọ́kẹ́. Àwọn plan tó jọjú ń gbèsè, tó ní kókó, tó ní ìtumọ̀. Òun ni kábíyèsí. Wọ́n ní ṣe ni kábíyèsí ìfẹ́ Naomi yẹn. Ó kàn fi ń yọ̀tọ̀ mi ni, ó fi ń yọ̀tọ̀ mi, ó ti pọ̀ jù. Torí àwọn kan máa dé, wọ́n ní àwọn kan ní òògùn ni. Òògùn bí báwo? Nígbà tí Ọlọ́run bá ti ṣiṣẹ́ láṣepé, wọ́n á ní àpò òògùn ni. Wọ́n mọ̀ pé Ọlọ́run ló ti parí iṣẹ́ ìyanu nínú ayé kábíyèsí àti Naomi. A dúpẹ́ gidi gan. Torí wọ́n gbógun, ṣùgbọ́n wọn ò borí. Naomi ló borí, kábíyèsí ló borí. Ogun ti tán, ọ̀tẹ̀ ti tán. Gbogbo ogun t'Ọlọ́run ti ṣẹ́ fún Naomi àti kábíyèsí àti àwọn ọmọ Naomi kò lè gbérí mọ́ lágbára ẹ̀jẹ̀ Jésù. Ó ti wó. Torí ẹ kù rádaràda ló kù fáwọn àwọn oníṣẹ́ ibi tó kù. Rádaràda náà dẹ̀ máa ṣe láti ní lọ, láti ìsinsìnyí lọ àti títí láéláé. Lágbára Kristi. Wọ́n ròyìn ìgbà tí wọ́n lọ ṣe ọjà, wọ́n lọ ṣí lánàá. Wọ́n ní kán dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, kán dẹ̀ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí tó tún yan iṣẹ́ fún àwọn youth ní agbègbè yẹn. Wọ́n ní kì í ṣe kékeré o. Wọ́n ní ilé iṣẹ́ yẹn pé hòtẹ́ẹ̀lì wà ńbẹ̀. Ọ̀jájá mọ̀ yẹn, wọ́n ní hòtẹ́ẹ̀lì wà ńbẹ̀. Gbogbo àwọn oríṣiríṣi kéléje iṣẹ́ ó kún bẹ̀ tán tún máa gba àwọn òṣìṣẹ́ bíbà ńbẹ̀. Ẹ rí i pé ó lágbára. Wọ́n kọ fún orúkọ Tádéníkáwò. Is that not wonderful? Wọ́n ní tẹ bá tún rí pabambarì tí kábíyèsí tún ṣe lánàá yẹn. Pé bó ṣe welcome Naomi. Wọ́n ló gbé lárugẹ gidi gan. Ó ní eléyìí ni àyànfẹ́ ọkàn mi. Ẹni tó ṣe, wọ́n ló praise ẹ̀. Bí Ọlọ́run ṣe rí òun tó ṣe òun lóore láti fi irú Naomi fi ta òun lọ́rẹ. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A dúpẹ́ o. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n gbé sí wa létí pé wọ́n tún lọ ṣí Ọ̀jájá mall lánàá. Tayọ̀tayọ̀ àti àlàáfíà. Pé Naomi ti ṣe oríire. Ògo t'Ọlọ́run ti ṣẹ́ fún wọn. Kò lè gbérí mọ́ lágbára Kristi. Enough is enough. Ìròyìn ayọ̀ la dẹ̀ máa gbọ́ lágbára Kristi lórí Naomi àti kábíyèsí. Ọlọ́run ti Ọlọ́run kó túbọ̀ paralyze agbára wọn, kó paralyze kí agbára wọn kó wómúwómú. Ìtó dẹ̀ kó máa ṣe rádaràda. Ẹni tó bá dẹ̀ ta fẹ́lẹ́fẹ́lẹ́, orí ẹ̀ máa bọ́ sí. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Mo ní kí n fún tó yín létí kẹ́ bá share, kẹ́ bá like, kẹ́ dẹ̀ bá wa subscribe. Ẹ ṣé gan, Ọlọ́run á dúró tì wá. A ó ṣọdún ayọ̀, a ní rí ìbànújẹ́ títí láéláé in Jesus name. Amen. Agbára ààbò Ọlọ́run tó dájú lórí wa láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọdún yìí. Tá a tún wọnú December, tá a tún máa fi lò já, lọ́dún yìí já. Agbára náà ó bẹ̀ síbẹ̀ k'Ọlọ́run ó fi fún wa. Ká máa yáyọ̀ ṣẹ́gun, ká máa yáyọ̀ ògo títí ayérayé. Àmín. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ṣe ń bá wa share, tẹ́ bá like, tẹ́ dẹ̀ bá love, tẹ́ dẹ̀ bá fi tó kù sí comment section. Ẹ ṣé gan. Bye.